Africa Content TV. Entertainment ló ti gbogbo Naija mú lọ́wọ́ yìí. Torí ẹ̀ lẹ́jọ́ máa rí wọn náà ṣe máa ṣe patí láti Monday lọ́jọ́ Sunday. Torí bẹ́ẹ̀ bá rí mi lọ láàrin patí lọ múlẹ̀ lábàgàmì àlàbí ẹ̀rín lọ́mọ. Ìrònú á dínkù lára wa lábàgàmì àti àá. Mo ti Naija sọ lọ́wọ́ ẹ̀. Àbíkẹ́ èèyàn orí mi kan lọ bàzọ. Àbíkẹ́ èèyàn kórì kankan jí bá tó lára mi pàrọ̀nù rẹ̀. Ara ẹni pátí tá ń lọ yìí. Ara ẹni pátí tá ń ṣe yìí. Ara ẹni fóònù. Ajá ṣóṣà mi ní ààyè òkúlẹ̀ láàbàkà làbìkà. Ara ẹni ó tó mọ̀. Tó bá kì í fóònù òkúlẹ̀ láàbàkà lọ́wọ́lọ́wọ́. Lọ́wọ́ bá mú fóònù dání lọ́wọ́ yìí. Fóònù bí ní tẹlifíṣàn. Ẹlẹ́rìí bẹ́ẹ̀ bíi 20 kájókòó sáwùjọ kan fàṣọ. Wọ́n á tọ tẹlifíṣàn. Bóyá lounge, bóyá pálọ̀, bóyá living room. Láti discourse kò lè bá sọ wá. Tẹlifíṣàn tọ̀tọ̀ kò lè lábàgàmì àlàbí ẹ̀rín lọ́wọ́. A ò ní wo tẹ lábàgàmà àti ẹnì kankan wá. Àwọn tó ti yẹn pàṣẹ. A máa ma tẹ fún. Social media ti bá ayé kan àlàbí lábàgà. Nínú kan, ó ti wà lórí fóònù. Nínú kan, ó ti wà lórí fóònù. Adúmọ̀dé yìí sáké ọ̀gá rédíò lọ́dọ̀ láàbì títí ẹ̀wọ̀n. Nínú kan, ó ti wà lórí fóònù. Ayọ̀ kọ́lọ̀ bá wa tún Nàìjíríà ṣe ní adúláwà nìyẹn. Nínú ògùn tó lè gbogbo làwáyàwá àti owó padà dẹ̀rọ̀. Nínú ògùn tó pé lórí làwáyàwá àti owó padà wà dẹ̀. Kára tù everybody wa bàṣẹ́jú wa. Èèyàn kan lè máa gbàdúrà kárábí. Ó ti wá ní pé ẹni tó lówó lọ́wọ́. Ó ti ní wàhálà. Èyí tó wá ní pé èpè dání. Àwọn tá àdúgbò, àwọn ẹbí, àwọn ará, àwọn ojúlówó mọ́. Gbogbo wọn dúró sí ẹ̀ lọ́rùn. Wọ́n ní wàá máa kọ́ wọn àlàáfíà àgbàgbà. Gbà wá sí ẹni dandan. Àmì ọkùnrin làbàdà. Ọlọ́run máa ń torí ìyá ọkùnrin bá a zọ wá. Àlàbí dá gbogbo wa sí. Ká lọ́lá ká ló kájọ yàn. Àwọn gbogbo akọ́ là máa ló ńlá. Gbogbo akọ́ là máa di mílíọ̀nìà. Gbogbo akọ́ là máa di mílíọ̀nìà. Gbogbo akọ́ là máa kó ńlá dání. Àwọn díẹ̀díẹ̀ sọ́dọ̀ wà lọ́wọ́ oníkálukú àjíwá. Tá a bá fi tọ́ jẹ́ tá a nira wa lára alábàdà yẹn làbí omi tó. Gbogbo akọ́ làwọn akọ́lé. Òye bá ti rí ilé sọ àlàbí ọba àfẹ́. Fèsì dùn títí o. Fèsì abẹ́ẹ̀bù ìjà làbí ọlàbàdà. Pípẹ́ tiẹ̀. Pípẹ́ tiẹ̀ òkúlẹ̀ làbàdà làbí ọ̀pápá. Bàbá ọ̀pẹ́ ọ̀pẹ́ ní Amẹ́ríkà o. Naija yìí máa dà. Àdúrà tí wàá nìyẹn. Ìgbàgbọ́ tí wàá nìyẹn. Àmọ́ tó bá ní pé wà bẹ̀rẹ̀ sí ní dá. Àjíwá ẹ ò ní wá mi tì ìkúlẹ̀ làbàdà. Ẹ̀yin tèmi ẹ̀yin tí a lórí wẹ́yìn náà tí ọkùnrin bá a zọ́ aláàbí ámì. Olóòfẹ́ bẹ̀
alájí ni òkú ilẹ̀ ọ̀bẹ̀ká tàbí nígbà ló ṣe dá. Àlejò náà pé inú àwọn ilé-ẹ̀kọ́ ọ̀làbàdàbà ṣojú wa àlẹ́ ìjọ náà mọ káàrí nínú wọn ní pásítọ̀ fún ẹgbẹ́. Ṣé ìgbà adé láti sáńdí? Ó lè sọ pé ìṣọ̀jẹ̀ wọn. Ohun ẹgbẹ́ ló ṣe ṣe báyìí. Tó bá dé wọ̀ ojú wa. Èyí ohun ẹ̀ ló lè ṣe pàṣẹ ọlọ́gbẹ́. Ara máa gbọ́ ẹsẹ̀ pàṣẹ ojú wa. Ó ti ka Nàìjíríà bá sí à. Ṣé wọ́n sọ pé eku yìí ó? Ó ti jẹ́ mi ẹ̀ làbàkàbà sí ni máa jẹ́ mi. Tó bá ti rí ìlú mọ́ káàbà àti tó bá dé. Ó lè máa jẹ́ mi mọ́ ọ̀dà àgbàkà àdìmúlẹ́mọ́. Má jẹ́ káwọn jẹ ìdímú. Ajíbọ̀lá àgbàkà àwọn sọ́kọ́. Ayọ̀ jẹ́ lẹ́yìn. Àwọn kì í bọ̀ ya àgọ́ ẹ̀mú mi o. Ìsìnkú rárá wà tó wá pé ìyábàárẹ̀ ìfọ̀kàrà àjọ ogún. Ó lè fẹ́ láti ìfọ̀kàrà àjọ ojú wa. Olówó ìṣẹ̀jẹ̀ mọ́ lára ìfọ̀kàrà àjọ ogún. Àwọn ìdílé tó ti wá lára ìfọ̀kàrà àjọ alábẹ́. Ọjà olè tán ní ìbẹ̀rẹ̀ àjọ àkàlà. Ọjà olè tán ní ìwà lálá. Ọjọ́ lè gbọ́ nínú àlálá, ìyàn méjì láàárẹ̀ mọ́kànlá ẹ̀kọ́. Ọjọ́ lè gbọ́ nínú àlálá, ọjọ́ lè gbọ́ nínú àlálá, ìyàn méjì láàárẹ̀ mọ́kànlá ẹ̀kọ́. Ọjọ́ lè tọ́ lọ láéláé. Àwọn ìjẹ̀bù sọ bẹ́ẹ̀. Tó lè wá Kátúndé ọlọ́jẹ̀. Ajíbọ́lá àwọn ọlọ́jẹ̀ ìgbàwọ̀n sọ bẹ́ẹ̀ sí. Ilé tí èyí wọn lábà sọ wá pé ọjọ́ lè tọ́ lọ láéláé. Ìwọ̀n méjì láàárẹ̀ mọ́kànlá ẹ̀kọ́. Ọjọ́ lè tọ́ nílé láéláé. Ọjọ́ lè tọ́ nílé láéláé. Ìwọ̀n méjì láàárẹ̀. Ojú wa, orí akẹ́kẹ̀ẹ́ lẹ́yìn ojú wa.